Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò, ibi tí a ti máa ń kà fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. Pẹ̀lú ògo Ọlọ́run bá máa tẹ̀síwájú níbi tí a bá ìwé náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. Fún àǹfààní àwa tí a bá ń bá wa ká lọ, ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá a parí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ìpele kejì ìwé yìí níbi tí ọ̀jọ̀gbọ́n ti ń ṣàlàyé matrices. A kọ́ àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ẹ̀kọ́ eléyìí tí ó rọ̀ mọ́ matrices. A dẹ̀ dúró lórí eigenvalue àti eigenvector. A dúró lórí eigenvalue àti eigenvector. Lónìí pẹ̀lú ògo Ọlọ́run bá a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ kẹfà. Ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé vectors. Ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé vectors. Ẹ rí i pé kọ́jọ̀gbọ́n kún tó bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan, wọ́n máa ń ṣàlàyé àwọn ẹ̀kọ́ tá a kọ́ lẹ́yìn ìgbà tá a bá parí ẹ̀kọ́ náà. Ọ̀jọ̀gbọ́n á sọ fún wa pé lẹ́yìn ẹ̀kọ́ kẹfà ìwé yìí, a máa mọ ohun tí a ń pè ní vector. A máa mọ ohun tí a ń pè ní vector. A mọ̀ bá a ṣe lè mọ ọkọ̀ vector lágbọ́nrin kíni o, lágbọ́nrin straight line. Bá a ṣe lè mọ ọkọ̀ lágbọ́nrin straight line. Bá a ṣe lè mọ ro vector papọ̀. Bá a dẹ̀ ṣe lè mọ yọ wọ́n kúrò nínú ara wọn. Lẹ́yìn ẹ̀kọ́ yìí, a máa mọ̀ bá a ṣe lè ṣe bẹ́ẹ̀ o. Bá a ṣe lè mọ ọkọ̀ vector bóyá ní agbọ́nrin component vectors tàbí ní kíni o component unit vector. Bá a ṣe lè mọ lò láti lè wá kíni o direction cosines. Bá a dẹ̀ ṣe lè fún mọ wá bóyá scalar product tàbí vector product àti angle tó wà láàrin vector méjì. So níparí a mọ̀ bá a ṣe lè mọ wá direction ratio vector kan. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ká tó lọ sí frame 1, tẹ́ bá gbàgbé pàápàá jùlọ àwa tí a bá gbá ẹ̀kọ́ matrices yẹn ká lọ. Ẹ rí i pé mo máa ń ṣàlàyé nǹkan méjì. Mo ní yàtọ̀ wà láàrin scalar àti vector. So tí wàá wà ká tiẹ̀ tó lọ bẹ̀rùn. Ẹ rí i pé nínú tẹ́ bá ṣàkíyèsí frame 1, ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé ìtàn pè ní quantities. Ṣùgbọ́n ká tó tiẹ̀ tó lọ bẹ̀rẹ̀, ẹ rí i pé mo ṣàlàyé pé a ní nǹkan kan tá a máa ń pè ní scalar, dẹ̀ ní tá a máa ń pè ní vector. Mo ní tí ò ní jẹ́ ó dàrú, ṣe pé ńgbà tá a sọ bá ṣe lè máa multiply matrices méjì. Mo sọ fún wa pé tá a bá fẹ́ multiply, a lè ní scalar multiplication, a dẹ̀ sì lè ní matrix multiplication. Òun náà ni pé tó wáyé pé ń bá multiply number la máa ń pè ní scalar. Tí bá multiply number pẹ̀lú matrix kan, gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní 1 2 3 4, matrix lélẹ́yìí o, 2 by 2 matrix. Tí mo wá fẹ́ multiply scalar pọ̀ mọ́ matrix yìí, so tí bá gbé scalar gẹ́gẹ́ bí number, so tí bá so a lè ṣe bẹ́ẹ̀. A dẹ̀ sì tún lè multiply matrix méjì pẹ̀lú ara wọn. Mo bóyá wá bá wọn. So bóyá bí àpèjúwe tí bá ní matrix mìíràn, bóyá 3 4 5 6, mo lè wá AB. Ẹ rí 5A tí mo ṣe yóò scalar multiplication ni o. So tí bá so AB níbí báyìí, òun náà ni matrix multiplication. A sì sọ fún wa pé kí ṣe pé gbogbo àwọn tó bá jẹ́ pé matrix náà la lè multiply pẹ̀lú ara wọn. Kẹ́ tó lè multiply matrices méjì papọ̀, ẹ mọ́ gbàgbé wọ́n gbọ́dọ̀ wà conformable tàbí ká sọ pé wọ́n gbọ́dọ̀ wà define. Kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ mọ́ sí kíni tàbí ká sọ pé order kólọ́ọ̀mù sáìsì kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ mọ́ dọ́gba pẹ̀lú kíni o sáìsì row ẹlẹ́ẹ̀kejì. Mo bá gbálà yẹyẹ. Ṣùgbọ́n vector òun náà ní pé kíni o òun ṣe nọ́mbà yín tó jẹ́ pé a lè fi nọ́mbà ọ̀yọ̀kan ròyìn, òun ni vector. Ṣe pé nínú àwọn ọ̀nà tí matrices pín sí náà tá a bá gbàgbé, mo la ní row matrix, a dẹ̀ ṣiṣẹ́ kíni o a ní column matrix. A máa sọ pé nǹkan kan jẹ́ row matrix tó bá jẹ́ pé kíni o row kan òun náà la ní. So tí bá tá bá ní row kan nínú matrix yẹn, a matrix with a single row of elements. Matrix kan tó yẹ pé row kan ló ní, row matrix la máa pè gẹ́gẹ́ bí àpèjúwe. Tí bá ní 2 3 báyìí, row matrix ni o, vector ni pẹ̀lú. Mo bó tí a bá wọn. So tá bá tún ní column matrix bákan náà,
column matrix náà ní pé kí ni o matrix tó bá jẹ́ pé column kan ló ní ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí àwọn order matrix yìí eléyìí 2 by 1 ni ò bẹ́ẹ̀ ni torí column kan ló ní eléyìí ńkọ́ eléyìí 1 by 2 ni ò torí kóró kan ló ní so 1 by n matrix so tí a máa pè ní kí ni row matrix n by 1 matrix a máa pè ní column matrix mo á sọ fún wa pé àwọn row matrix àti column matrix yìí àwọn lá máa pè ní kí ni o a máa pè wọ́n ní vector tó bá jẹ́ pé quantity kan ẹ lè fi nọ́mbà kan ròyìn rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe lè rí pé yàtọ̀ wà láàrin 2 3 àti constant scalar tá a kọ lẹ́ẹ̀kan so eléyìí ní vector. Tàbá ní physical quantities tàbá ní quantities ní pé bóyá tá a lè pè ní nọ́mbà tàbí in tó ṣe kí ni o in tó gbé ìwọ̀n yàrá pé in táwé pa lè wọ̀n so tí bá ń tọ́ pa lè wọ̀n bóyá lè measure rẹ̀ so tí ọjọ́ orí nìsín àti sọ pé quantity kan ni mo bó ti wá bá wọn so ọjọ́ orí quantity kan ni gbogbo tó sá jẹ́ pé kí ni o in tí ó mọ̀ mú wá òun náà ni tí a lè wọ̀n bẹ̀ quantity ni temperature quantity kan lòun náà mo bó yẹ wá bá wọn so àwa lè pín àwọn quantities yẹn a lè pín wọn sí ìdá méjì o alákọ̀ọ́ a ní scalar quantity a máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ ń gangan fún ara ajá sí pé tí bá sọ̀rọ̀ nípa scalar quantity ọkàn yóò túmọ̀ ṣe kí ni o ọkàn yóò túmọ̀ lọ sípa nọ́mbà lásán tẹ́ gbé real nọ́mbà nìkan la lè fi ṣe kí ni o la lè fi ṣàdáyẹrí rẹ̀ la lè fi pérí ìtòhun so scalar quantity náà ní kí ni o òun ni tẹ́ gbé nọ́mbà kan la lè fi pérí rẹ̀ so tí so bẹ́ẹ̀ nísìnyí tá a bá ń sọ̀rọ̀ nípa length area volume so tí ẹ rí pé nọ́mbà náà la lè fi ṣe kí ni o la lè fi ròyìn rẹ̀ àwọn tó ẹ pé ó gbé wọn bóyá bí gíga àbí kúkúrú àbí fífẹ̀ àbí gígùn so tí ẹ bá ń so àwọn lè lá máa pè ní kí ni o lá máa pè ní scalar táwa ní quantity ẹ tó ẹ pé kí ni o ó ní magnitude lásán á padà máa mọ ní tí a ń pè ní magnitude wọ́n bá ní ó ní magnitude quantity tó yẹ kó ṣe kí ni ó ní magnitude lásán a tún lè tú magnitudes báyà ṣe kí ni báyà wíwíwo pé tẹ́ bá àwọn iṣẹ́ táwọn kéékèèké mọ́ ṣe wọ́n lè ní kí ni o arrange number in order of magnitude bí a ní sì mọ́kọ 2 5 7 àbí kí n sọ pé 10 níbí báyìí wọ́n á sọ pé arrange this number in order of magnitude tò wọ́n bí wọ́n ṣe wíwo sí dẹ̀ mọ̀ pé kí ni o a lè ní order magnitude ó lè jẹ́ ascending order ó dẹ̀ sì lè jẹ́ descending order so òun náà ni pé descending ni pé kí n tó láti wíwíwo sí kí ni o ṣe léyìí tó kéré jù nínú wọn ṣùgbọ́n ascending ni pé láti kékeré lọ sí láńlá ajá sí pé ascending order 2 5 7 10 lélẹ́yìí so ti bá so inter ṣe yẹn ni pé a tó ní order of magnitude bí nǹkan ṣe wúwo sí mo bóyá báwọn so tó ẹ pa ń sọ̀rọ̀ nípa wíwíwo nǹkan tó yẹ pé nọ́mbà kan náà la lè fi ṣe kí ni o la lè fi pérí rẹ̀ a máa pè ní scalar quantity wá di vector quantity bákan náà wẹ̀ a lè fi nọ́mbà kan pérí ìtòhun gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ajá sí pé tá a bá ń sọ̀rọ̀ nípa vector quantity a mọ̀ lo òun quantity tó yẹ pé òun mọ̀ ní kí ni o yóò mọ̀ ní magnitude a lè mọ̀ fi nọ́mbà tá a mọ̀ sí wíwíwo òun a lè fi mọ̀ ròyìn rẹ̀ àti kí ni o àti direction náà ni pé kí ni báyà ọ̀nà tó kọjú sí àpẹẹrẹ tí ó gbà yí wa náà ni pé kí ni nínú àpẹẹrẹ scalar quantity náà ni pé báyà tí n bá ní speed tẹ́ bá fẹ́ sọ bọ́kọ̀ ṣe sáré sí ìtẹ̀lẹ̀ fi ròyìn rẹ̀ náà ni magnitude ti gẹ́tẹ̀ báwọn ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa kí ni o velocity rí pé speed ní ìsìn ó lè jẹ́ bá 10 km/h ìta lè sọ kí ni o ìta lè fi ròyìn rẹ̀ lásán nù ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ velocity a lè mọ́ sọ pé 10 km/h tí ń ṣe kí ni o tí ń ṣe magnitude bóyá ó ń lọ sọ́nà north ìgbà ẹ̀wọ̀bí tọ́nà ọkọ̀ ń kọjú sí ni ń sá 30 km/h lọ́nà kí ni o bóyá a lè sọ pé due north àbí due east so rí pé àtúntí ń ṣe kí ni o àtúntí ń sọ̀rọ̀ ibù kọjú sí wọn tí a mọ̀ sí direction tó ẹgbà bá ń sọ nípa magnitude wíwíwo nǹkan àti direction rẹ̀ a máa pè kí ni o a máa sọ nípa vector mo bá ti mọ̀ yàtọ̀ tó wà láàrin méjèèjì tó ẹ pé magnitude lásán scalar quantity ni o tó ẹ pé magnitude àti direction a máa pè ní vector quantity
ẹ̀rí tá bá ní vector yìí ó láwọn orúkọ oríṣiríṣi tá a lè fún un so ti bá wọn tá bá ní vector tá a máa ń gbé nínú àwọn ìwé mìíràn òun náà ni wọ́n mọ̀ pé ní kíni o Euclidean vector nínú àwọn ọkọ̀ mìíràn tó yẹ pa lè bá pàdé ń bẹ̀ òun náà ni wọ́n tún lè pè ní kíni o geometric vector so ti kódà nínú àwọn ìwé mìíràn àwọn a tún máa pè ní kíni o spatial vector ẹ wá rí a ti mọ̀ ipe vector a ní quantity kan ní tó yẹ pé kí láti máa fi pé rí tòun bóyá magnitude àti kíni o àti direction ẹ wá rí magnitude yẹn o a máa lo straight line báyìí láti fi ròyìn rẹ̀ àbí ká pè ní line segment so ti direction yìí yóò máa jẹ́ arrow so ti ajá sí pé tí máa ń sọ̀rọ̀ nípa vector yìí so mo lè ní bóyá AB báyìí graphically line segment AB yẹn òun ló ń sọ̀rọ̀ nípa vector mi so tí máa ní AB báyìí A ní o B lélẹ́yìí A yìí òun lá máa pè ní kíni o a máa pè ní head ibi tó ti bẹ̀rẹ̀ so ti yé báwọn B yìí ò ní tail so ti yé AB sí bí báyìí láti bí báyìí sí bí báyìí bó ṣe ṣe kíni o bóyá wíwó rẹ̀ pípọ̀ rẹ̀ wíwọ̀n rẹ̀ òun ni magnitude ibi tó bá kọjú sí òun lá máa pè ní kíni o lá máa pè ní direction ẹ̀rí pé tá a bá gbàgbé wọ́n sọ fún wa pé nínú tá a fi lè ṣàfijọ vector nínú matrix tá a ti ṣe òun ní kíni o òun ni bóyá bí row matrix àbí column matrix ṣe pé lẹ́yìn náà nísìn mo lè ṣe kíni mo lè ṣàfijọ rẹ̀ láti kíni o látara matrix mi mo bá gbọ́ àlàyé tí mo ṣe sìn ká pé nísìn mo nírú nǹkan báyìí mo dẹ̀ sì nírú nǹkan báyìí gẹ́gẹ́ bí àpèjúwe kápá ti bí báyìí sí bí báyìí kó jẹ́ 3 bí báyìí náà sí bí báyìí àti bí báyìí sí bí báyìí tóun náà jẹ́ 2 ẹ̀rí pé tẹ bá ṣàkíyèsí ó ti jọ kíni o ó ti jọ right angle triangle àti bá ní angle kí lọ́kàn yóò kọ́kọ́ níbo lọ́kàn yóò kọ́kọ́ máa lọ tẹ bá ti kọ́kọ́ rí right angle triangle òfin wo lásàlàyé pọ́kàn wọ́n kọ́kọ́ mọ́ lọ́bẹ̀ òun náà là ń pè ní kíni o Pythagoras theorem wọ́n fẹ́ mú nǹkan kan wá ń bí báyìí because wọ́n lè sọ fún wa pé ká wá magnitude vector kan ṣe àìpé níṣẹ́ ó lè mọ́ rọrùn fún mi kẹ́ǹkan yà á sílẹ̀ kí n wá sọ pé kí ni magnitude ẹ̀ mo lè mọ̀ ṣùgbọ́n mo lè wá bí a ti bá ní kíni o ti bá ní àwọn information rẹ̀ torí mo mọ̀ pé nísìn vector yìí column matrix ni tí a bó ṣe jẹ́ column torí mo lè sọ pé kágbélé jẹ́ 3 2 so ti a lè gbé column vector tàbí ká sọ pé AB vector AB tó rán sọ̀rọ̀ nípa kíni o magnitude àti direction rẹ̀ kápẹ́ máa fẹ́ mọ magnitude yìí ń kọ́ ní tí mo fi lè wá magnitude vector yìí ṣe pé kápẹ́ mo pé vector yẹn náà ní he torí náà àwọn ọ̀nà tó pọ̀ tá a lè gbà kọ vector náà ni pé mo lè kọ́ báyìí vector ni o ẹ̀rí pé mo lé léyìí ìlà yìí òun mọ̀ sọ̀rọ̀ nípa magnitude rẹ̀ arrow òun yóò mọ̀ sọ̀rọ̀ nípa direction rẹ̀ mo bá gbọ́ àlàyé yẹn báwọn ṣùgbọ́n a lè kọ́ lásán báyìí náà tá a kọ́ ní kíni o a kọ́ ní bold lower case letter báyìí nínú àwọn ìwé mìíràn wọn a máa kọ vector wọn a fi tilde sí nídìí tó máa kọ nǹkan kan báyìí tí wọ́n fi nǹkan kan sí nídìí bí báyìí vector náà ló túmọ̀ sí o so ti yé báwọn so nínú àwọn ìwé mìíràn wọ́n kàn kọ tí ó bold báyìí vector nínú àwọn ìwé mìíràn wọ́n lè kọ báyìí so ti yé báwọn kí wọ́n ṣe kíni o kí wọ́n tún fi arrow sí lórí báyìí vector náà ló ṣe kíni vector náà ló túmọ̀ sí ibi tí mo ti hàn lọ ẹ̀rí pé eléyìí ìgbà tí mo ti nírú nǹkan báyìí a ti rí right angle triangle àwọn níbi tọ́kàn ó kọ́kọ́ mọ́ lọ òun náà ni Pythagoras theorem ẹ̀dẹ̀ mọ́ gbàgbé nínú òfin Pythagoras òun náà ni pé kí ni o ti bá ní right angle triangle mi sọ́ọ̀mù pé right angle triangle lélẹ̀ mo ti ní angle kan mi bá ibi tí right angle triangle mi kọjú sí òun là ń pè ní hypotenuse àbí ibi tí angle kọjú sí mi báyìí òun ká pè ní opposite ilé ìdẹ́sì jẹ́ adjacent tẹ́ bá gbàgbé pé Pythagoras theorem náà ni pé kí ni o square tí ń bẹ lérí hypotenuse ń bí báyìí yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o ìròpọ̀ square tó wà níbi o lérí opposite àti kí ni o àti adjacent so ti yé ma square báyìí ṣẹ̀gbọ́fin ni tẹ́ bá wo wọn square yìí square yìí àtẹlẹ́ yìí tẹ́ bá ro méjèèjì yìí papọ̀ báyìí opposite square tó wà lórí opposite àti square tó wà lórí adjacent yẹn yóò mọ̀ fún wa ní kíni o
yóò mọ̀ fún wa ní hypotenuse. Ajá sí pé kí ni o AB bí ní ìsìn tó jẹ́ magnitude yẹn yóò mọ̀ jẹ́ square root of opposite square tí ń ṣe kí ni o tá à ń pè ní 2 squared plus 3 squared. So tó ń tá à ń pè ní kí ni o 2 squared plus 3 squared. Jẹ́ tí lẹ́yìn bá yé wa táwa mọ̀ ẹ̀yìn tí kí ni o ẹ̀yìn tí magnitude jẹ́. Ó kọ mí ta tún lè pè magnitude òun náà ní kí ni o òun náà ní modulus o. Táwa ní magnitude a lè tún pè ní kí ni modulus. So tó bá ní ká wá modulus lákòótán òun náà ní pé ká pín bá nírú nǹkan báyìí. So tí mo ní factor mi báyìí ẹ má gbàgbé títí tá mi dẹ̀ ṣì wá ń bí báyìí ká pé lè jẹ́ b ilé dẹ̀ ṣì jẹ́ kí ni o ilé jẹ́ a. Ajá sí pé modulus mi yóò mọ̀ jẹ́ kí ni o ẹ mọ̀ lòfin Pythagoras theorem yẹn fún square root of a squared plus b squared. So square root of a squared plus b squared. Ní tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n fẹ́ ṣàlàyé níbẹ̀ yẹn nìyẹn. Ẹ pé tá bá lọ sí frame ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tá bá ní force vector quantity kan lòun náà. Òun náà ní bẹ́ẹ̀ pé ká tó define force a máa sọ̀rọ̀ nípa kí ni o a máa sọ̀rọ̀ nípa magnitude a dẹ̀ sì máa sọ̀rọ̀ nípa dimension rẹ̀. Ọ̀jọ̀gbọ́n á fẹ́ mọ béèrè lọ́wọ́ wa. Ó ní tá bá sọ̀rọ̀ nípa temperature tó wà ní 100 degrees centigrade irú quantity wo nìyẹn temperature tó ní 100 degrees Celsius irú quantity wo nìyẹn ṣé scalar quantity ni àbí vector quantity scalar ni o. So ti bá torí nípa kí ni o nípa wíwọ̀n rẹ̀ là ń sọ̀rọ̀ lé lérí magnitude rẹ̀ nìkan là ń sọ̀rọ̀ lé lórí scalar ni o. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́ tá bá ń sọ̀rọ̀ nípa acceleration 9.8 meter per second square vertically downwards ẹ rí pa sọ̀rọ̀ nípa kí ni o ìwọ̀n rẹ̀ mọ́ nìkan a tún sọ̀rọ̀ nípa kí ni o ọ̀nà tó gbà lọ wọ́n ní vertically downwards direction rẹ̀ ìgbà tí direction ti kún magnitude yẹn ajá sí pé yẹn kí lòun vector ni o. Ọ̀yà táwọn lè sọ ilé fún mi tá bá ní weight 7 kilogram bẹ́ẹ̀ ní sí weight 7 kilogram mass so 7 kilogram mass 7 kilogram mass sí vector ni àbí scalar it get them out. So 7 kilogram mass sí vector ni àbí scalar ta ni ó sọ ta ni ó sọ ẹ rí pé kí ni o à ń sọ̀rọ̀ nípa kí ni quantity yẹn à ń sọ̀rọ̀ nípa quantity ṣùgbọ́n quantity nìkan là ń sọ̀rọ̀ ní là ń mẹ́nu bà níbí báyìí yà ní tá ń pè ní kí ni o tá ń pè ní scalar. So ní tá ń pè ní scalar. So ti yọ àbáwọn ọ̀yà tá bá ní sum of 500 euro ńkọ́ scalar lòun náà bẹ̀ tí bá sọ̀rọ̀ nípa north easterly wind of 20 knot ẹgbẹ́ a sọ̀rọ̀ nípa 20 knot a sì tún sọ nípa direction rẹ̀ vector nìyẹn. So ti yọ so vector nìyẹn. So ti gbogbo tó bá ti jẹ mọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa quantity tó jẹ́ pa a sọ̀rọ̀ nípa magnitude nìkan àbí direct a sì ń sọ nípa direction rẹ̀ náà ajá sí pé a máa sọ nípa kíni o nípa vector. Ẹ wá rí gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé a lè máa lo graphical line láti fi ṣe kíni o láti fi ṣàlàyé vector a sì máa lo arrow láti fi ṣàlàyé direction rẹ̀. So nínú tó yẹ ká tún gbọ́yé bí báyìí òun náà ni pé a lè mọ̀ bóyá vector méjì dọ́gba àbí wọn dọ́gba o bóyá kẹ́ sọ pé equal and inverse vectors. A máa sọ pé vector méjì wọ́n dọ́gba nínú ẹ lè bá pàdé nínú ìwé mìíràn tí wọ́n bá equal vector náà wọ́n lè pè ní kí ni o parallel vectors. So tí type wọ́n ní kí ni o wọ́n ní magnitude kan náà wọ́n dẹ̀ ṣe kí ni o wọ́n dẹ̀ ní scalar kan náà tó bá ní magnitude kan náà tí wọ́n dẹ̀ ṣe ní scalar kan náà ajá sí pé bá máa sọ pé a mi vector a mi ó dọ́gba pẹ̀lú vector b tó yẹ pé kí ni o magnitude àwọn méjèèjì wọ́n dọ́gba
so tí wọ́n dẹ̀ ṣe kí ni o tí wọ́n dẹ̀ sì tún ní direction mi ajá sí pé direction A yóò tún mọ dọ́gba pẹ̀lú kí ni o direction B yóò tún mọ dọ́gba pẹ̀lú dimension B so tí so wọ́n dọ́gba wọ́n dẹ̀ sì tún wà parallel ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa vector yìí ńkọ́ ká pé mo ní vector yìí A àti B bákan náà ẹ̀wẹ̀ ṣùgbọ́n B mi ó ń jẹ́ negative A kí la lè sọ ń pa wọn so tí báyà ní ìsìnmọ̀ ya irú nǹkan báyìí ẹ jẹ́ kí n ṣàlàyé rẹ̀ fún wa ẹ gbé mo nírú nǹkan báyìí bí ẹ bọ́jọ̀ gbọ́n sí ẹ gbé kápá ní vector AB so tí vector ni ọ bákan náà ẹ wo eléyìí o mo tún ní AB ṣùgbọ́n direction rẹ̀ ọkọ̀ ní wálẹ̀ báyìí sẹ́rí AB báyìí a lè pè ní A ìgbà yẹn pé direction lélẹ́yìí lọ ṣe é pé bí direction ẹlẹ́fi mọ́ téèlì rẹ̀ ajá sí pé head ni téèlì rẹ̀ lélẹ́yìí bó lẹ́ṣin mọ̀ pé yún òun mọ̀ jẹ́ BA so tí bá bí ẹ tàbá fẹ́ dára láàmú a lè pè ní kíni o minus AB tí ó mọ̀ dọ́gba pẹ̀lú kíni o negative A torí kíni direction ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n kọjú sí torí pé direction ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọjú sí so a máa sọ pé wọ́n jẹ́ inverse ara wọn a máa sọ pé wọ́n jẹ́ inverse ara wọn mo bá gbọ́ àlàyé yẹn yé báyìí so ajá sí pé tẹ́ bá ní magnitude tó bá papọ̀ ṣùgbọ́n vector yẹn gan náà wọ́n wà parallel ṣùgbọ́n bí tí kan kọjú sí kọ́ nìkejì kọjú sí ajá sí pé bí mi ọmọ jẹ́ minus A so tí bá bí mi ọmọ jẹ́ minus A nígbà yẹn a máa sọ pé kí ni o a máa mẹ́nu lé inverse a máa mú ẹnu lé inverse mo bá gbá láyé yé báyìí so wọn náà ní pé kápẹ́ bá ní AB ẹ̀jẹ̀ fún alápèjúwe tó bá jẹ́ 3 4 mo á ní PQ mi tóun náà jẹ́ 3 4 kí lẹ lè sọ nípa vector méjèèjì AB mi ó equal sí kíni ó equal sí PQ AB mi equal sí PQ ẹgbẹ́ tí bá yà A mi ń bí báyìí ó equal sí B A mi ń bí báyìí ó equal sí B ọ̀yà bẹ́ẹ̀ kápẹ́ bá ní AB mi tó jẹ́ 3 4 bẹ́ẹ̀ mo á ní YX mi ó jẹ́ minus 3 minus 4 kí lẹ lè sọ nípa YS náà kí lẹ lè sọ nípa vector YS ẹgbẹ́ vector YS yóò mọ dọ́gba pẹ̀lú kíni o negative AB so tí yóò mọ dọ́gba pẹ̀lú kíni o negative AB níbí báyìí a máa sọ pé wọ́n jẹ́ kíni o wọ́n jẹ́ inverse ara wọn wọ́n jẹ́ inverse ara wọn ìgbọ́n fẹ́ fàyọ lédè kúkúrú bí báyìí wọ́n náà ni pé kápẹ́ bá ní AB mi báyìí yóò mọ̀ dọ́gba pẹ̀lú kí ni o minus BA ẹ̀dá kan jáde òfin yẹn mú tá bá dé àwọn tá bá fẹ́ máa ṣèròpọ̀ yẹn a máa mọ àlàyé rẹ̀ dáadáa so tí wọn náà ní pé kápẹ́ bá ní CD gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn ṣe pé wọ́n jọ ní the same magnitude pẹ̀lú DC náà ní the same magnitude náà ni wọ́n pé bóyá ń sọ pé Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́yọ́ ṣe pé ìrìn àjò kan náà ni ṣùgbọ́n ibi tẹ́ kọjú sí lọ́yàtọ̀ọ̀tọ̀ kìlómítà kan náà lẹ́ lò wọ́n jọ ní magnitude kan náà ṣùgbọ́n torí pé kí ni o direction wọn sọ̀tọ̀ọ̀tọ̀ ohun ajá sí pé yọmọ gba kí ni o yọmọ gba negative Èkó sí Ìlọrin àti Ìlọrin sí Èkó magnitude kan náà ni wọ́n ní ṣùgbọ́n kí ni o direction wọn ṣe kí ni o direction wọn sọ̀tọ̀ọ̀tọ̀ ìjẹ́ tẹ́lẹ̀ ẹ bá yé wa tá bá bọ́ sí frame 10 ọ̀jọ̀gbọ́n kọ̀wé yìí wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé nípa types of vector àwa lè pín vector sọ́dà méjì o a lè pín vector sí ìdá méjì alákọ̀ọ́kọ́ nu ẹ mọ́ gbàgbé lẹ́ẹ̀kan sí kí la ń pè ní vector òun náà ni quantity tó yẹ pé a bá ń ṣèròyìn rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú magnitude àti kíni o àti direction táyé pé magnitude lásán ni scalar nìyẹn
ẹ̀ẹ́dẹ́nu tí mo yẹ gbọ́yé sí náà bí a máa sọ pé vector méjì dọ́gba táyé kí wọ́n jọ ní magnitude kan náà àti direction kan náà AC vector AC àti AC bí báyìí wọ́n jọ dọ́gba ni o so tí wọ́n jọ ní magnitude kan náà ṣùgbọ́n AC àti CA bẹ́ẹ̀ ni wọ́n jọ dọ́gba ń tòótọ́ ni ṣùgbọ́n wọ́n jọ ní magnitude kan náà ajá sí pé AC ọmọ jẹ́ inverse CA Ọ̀yọ́ sí Ìbàdàn àti Ìbàdàn sọ́yọ́ nǹkan kan náà ni wọ́n ṣùgbọ́n kí ni o ọ̀nà tí wọ́n kọjú sí ó yàtọ̀ síra wọn tá bá ní type of vector mo lè ní position vector mo dẹ̀ lè ní kí ni o mo lè ní free vector kí là ń pè ní position vector tó bá jẹ́ pé fẹ́ mọ̀ ṣe kí ni o ẹ jẹ́ ń lo ọ̀nà tí ó gbà yọ àkápẹ́ bá ní plane mi báyìí Cartesian plane mi báyìí ṣe àgbé Cartesian plane mi báyìí point of origin mi lélẹ́yìí o tó bá jẹ́ pé mò ń wá láti kí ni o láti bí point of origin mi níbi Cartesian plane mi sí point tí ó bá rí kó wù mí níbi báyìí ká pé mo pè ní point A irú vector tẹ́ pa fàyọ láti point of origin sí àyè tó bá wù wá nínú Cartesian plane yẹn wọ́n lá máa pè ní kí ni o a máa pè ní position vector ajá sí pé tí n bá ní OA mi ní ìsìn vector kan ní ṣùgbọ́n position vector ni o torí kí ni mo fi perí rẹ̀ láti bí kí ni point of origin Cartesian plane mi so tí ajá sí pé OA lélẹ̀ àtúnlé pè yẹn náà ní kí ni a lè pè yẹn náà ní a lè pè yẹn náà ní A mo bá agbálá iye òun ní position vector tó yẹ pé a bá ń sọ̀rọ̀ nípa kí ni o position point kan tó jẹ́ pé táwa fi ń perí rẹ̀ òun náà ni coordinate wa so the set of coordinate wa ẹni pé ní bíbá ẹni sì mo gbé láti point of origin torí mo mọ̀ pé lèyí y axis ni o tẹ́lẹ̀ dẹ̀ sì jẹ́ kí ni tẹ́lẹ̀ jẹ́ y x axis irú vector báyẹn òun lá máa pè ní kí ni o a máa pè ní position vector a máa pè ní position vector nínú àwọn ọ̀nà mìíràn tí vector pín sí tó sì jẹ́ pé a máa lò jù nínú ìwé yìí òun náà là ń pè ní kí ni free vector àpèrí òun pẹ̀lú kí ni o tàbí ká sọ pé àmúpa pẹ̀lú Cartesian plane tàbí pẹ̀lú point nínú Cartesian plane wa so ti bá a lè define rẹ̀ pẹ̀lú magnitude tó bá wù wá àti direction tó bá wù wá so ti báyà bí irun kan báyìí irú àwọn vector báyìí ẹ̀rí pé ẹ̀dì rẹ̀ ní o ká pé mo ní èmi bí báyìí tẹ́lì rẹ̀ lélẹ́yìí o tẹ́lẹ̀ jẹ́ bí eléyìí òun lá máa pè ní kí ni o irú àwọn example báyìí òun lá máa pè ní free vector lélẹ́yìí náà free vector lélẹ́yìí náà free vector lélẹ́yìí náà mo bá gbọ́lá iye máa so ẹ ti mọ̀ yàtọ̀ tó aláàrin bẹ̀ tó yẹ pé ẹ fi nǹkan kan pé rí vector yẹn tó yẹ pé magnitude àti vector rẹ̀ ọkàn lálẹ́ wù so ti yé ṣùgbọ́n position vector yẹn ẹ̀yìn tẹ́ mo fi mọ̀ pé rí ẹ̀ òun náà ni pé kí ni o bá coordinate tẹ́tí ṣe kí ni o tẹ́tí nílẹ̀ tẹ́lẹ̀ báyà ìfàyọ láti bí kí ni o láti bí origin báyà ìfàyọ láti bí origin jẹ́ tílẹ̀ bá yé wa so bó la ṣe á lè mọ̀ ro bó la ṣe lè mọ̀ ro vector papọ̀ bó la ṣe lè ṣe mọ́ ṣe kí ni o bó la ṣe lè mọ̀ yọ wọn kó nu ara wọn màmá ṣàlàyé àwọn òfin kan níbí báyìí ẹ pé mo ṣàlàyé lẹ́ẹ̀kan ipe kápẹ́ ń lọ síbò kápẹ́ ń lọ sí Ọ̀yọ́ láti Ògbómọ̀ṣọ́ ẹja sọ pé Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ àwọn tá a bá mọ ọ̀nà Ọ̀yọ́ s'Ògbómọ̀ṣọ́ dáadáa ṣe pé mo lè lọ ọ̀nà Ọ̀yọ́ s'Ògbómọ̀ṣọ́ tààrà sí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ sì lè kọ́kọ́ ṣe kí ni o mo lè kọ́kọ́ lọ Ọ̀yọ́ sí Ṣẹ́yìn náà ọlọ́mọdé arìnrìn àrè so mo lè kọ́kọ́ lọ Ọ̀yọ́ sí Ṣẹ́yìn náà láti Ọ̀yọ́ sí Ṣẹ́yìn mo á lè ṣe kí ni o màá gba Ìṣẹ́yìn d'Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni kankan náà ni mo lè kọ́kọ́ lọ Ọ̀yọ́ sí Ṣẹ́yìn náà láti Ọ̀yọ́ sí Ṣẹ́yìn màá ṣe kí ni o màá gbàbẹ̀ dé Ògbómọ̀ṣọ́ mo ti yẹ báwọn so tá a bá ní vector méjì ká pé mo ní vector kan lélẹ́yìí o vector A so ti yẹ tí mo dẹ̀ ṣe ní kí ni o mo ní vector B bákan náà ẹ̀wẹ̀ tó yí pé mo lè rò wọ́n pẹ̀lú tá à ń pè ní kí ni o triangular law kí là ń pè ní òfin triangular law náà ni pé kí ni o tẹ́ bá ní vector méjì
a máa ní factor ẹlẹ́ẹ̀kẹta tó ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun yóò mọ jẹ́ rọ́pọ̀ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. ìyá ni pé eléyìí nìsín mo ti mọ̀ pé factor a leléyìí o ẹ́ẹ̀dì rẹ̀ ni o tẹ́lì rẹ̀ ni o ibi tó jẹ́ tẹ́lì rẹ̀ tí a parí sí yẹn ibẹ̀ náà ni b ti bẹ̀rẹ̀ ṣe pé mo ti ṣe kí ni mo tún ní factor mìíràn tá à ń pè ní factor b. òfin triangular law náà ni pé kí ni o tó bá jẹ́ pé mo wá ń ro méjèèjì papọ̀ tó wà ń fún mi ní factor ẹlẹ́ẹ̀kẹta tá a mọ̀ sí c tó jẹ́ rọ́pọ̀ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì yẹn wọn lá máa pè ní triangular property. mo bí agbára ẹ wo àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan náà bí ẹni tó ń lọ sọ́yọ́ sógbómọ̀ṣọ́ ṣe ẹ̀gbẹ́ lè lọ sọ́yọ́ àtò ọ̀yọ́ sógbómọ̀ṣọ́ ẹ lè lọ tààrà ṣùgbọ́n tẹ bá tó ẹgbẹ́ fẹ́ rìnrìn àrè òun náà ni pé kí ni ẹ lè kọ́kọ́ lọ ọ̀yọ́ sí Ṣẹ́yìn láti Ṣẹ́yìn náà kẹ́ gbàbẹ̀ lọ sọ́yọ́ ọ̀yọ́ sí Ṣẹ́yìn rèé o ọ̀yọ́ sí Ṣẹ́yìn rèé o Ìṣẹ́yìn sógbómọ̀ṣọ́ rèé sotiba ó papọ̀ pẹ̀lú kí n lọ sí kíni o kí n lọ sí Ìṣẹ́yìn sógbómọ̀ṣọ́ directly tàbí ká gbé ọ̀yọ́ ẹ̀ ń gbé ọ̀yọ́ ni Ìṣẹ́yìn ni Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo lè lọ ọ̀yọ́ sí Ṣẹ́yìn tààrà láì jẹ́ pé mo dára mi láàmú sotí tó bá dẹ́wù mi mo lè kọ́kọ́ gbọ́yọ́ dé Ṣẹ́yìn dẹ́ láti Ṣẹ́yìn kí n gbàbẹ̀ dé kíni o kí n gbàbẹ̀ dé Ògbómọ̀ṣọ́ so eléyìí là ń pè ní kíni eléyìí là ń pè ní ìròpọ̀ àwọn factor wa eléyìí là ń pè ní ìròpọ̀ àwọn factor wa ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ p báyìí àbí ẹ jẹ́ sọ pé o báyìí tẹ́lẹ̀ dẹ̀ sì jẹ́ i àbí tẹ́lẹ̀ dẹ̀ sì jẹ́ r ajá sí pé tí mo ṣe náà ni pé kíni o Ọ̀yọ́ sí Ṣẹ́yìn pẹ̀lú Ìṣẹ́yìn sí Ògbómọ̀ṣọ́ yóò mọ dọ́gba pẹ̀lú kí mo sọ pé kíni o ẹ jẹ́ ń lo arú fún Ògbómọ̀ṣọ́ so yóò mọ dọ́gba pẹ̀lú kíni o Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ mo bó ti yá bá ẹ wá rí or yìí o factor yìí o òun láà máa pè ní kíni o resultant factor mo bó ti yá bá resultant factor náà ni pé kíni resultant ni tó jẹ́ rọ́pọ̀ factor méjì ẹ̀dẹ̀mọ́ gbàgbé mo nínú òfin triangular law of factor òun náà ni pé tẹ́ bá ṣe kí ni o ìròpọ̀ factor méjì yóò mọ̀ fún yín ní factor ẹlẹ́ẹ̀kẹta so ti máa factor ẹlẹ́ẹ̀kẹta wọn ó jẹ́ ròpọ̀ alákọ̀ọ́kọ́ méjèèjì òun náà ni pé ibi tí téèlì factor alákọ̀ọ́kọ́ ibi tí factor alákọ̀ọ́kọ́ parí sí ibẹ̀ ni factor ẹlẹ́ẹ̀kejì ti bẹ̀rẹ̀ so ti máa ibi tó parí sí ẹlẹ́ẹ̀kẹta yẹn o yóò mọ dọ́gba ìrìn àjò méjèèjì yẹn yóò mọ dọ́gba pẹ̀lú kíni o ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ àti parí ẹlẹ́ẹ̀kẹta mo bá gbálà yìí bá tó bá ti ń dàrú ẹ mọ́ lo Ọ̀yọ́ sógbómọ̀ṣọ́ tààrà wa mo dẹ̀ sì lè kọ́kọ́ lọ sí kíni Ọ̀yọ́ sí Ṣẹ́yìn kí n tó lọ sí kíni o kí n tó lọ sí Ìṣẹ́yìn sọ́yọ́ kí n tó lọ sí Ìṣẹ́yìn sọ́yọ́ jẹ́ tílẹ̀ bá yẹ wà tá bá gbọ́ àlàyé ẹ̀yẹ bóòní kágbọ́n wà fún mi nínú nǹkan báyìí kan mo ní PQ kí n tó fún wa ní àpẹẹrẹ eléyìí tí ó nira jù máa ń lọ PQ is equal to 5,3 factor kan ní QR is equal to 4 minus 5 factor kan nìyẹn náà wọ́n á ní PR is equal to 9 minus 2 so ti ẹ pé kò lè rárá so ẹ rí pé tẹ bá ṣàkíyèsí triangular law of factor yìí nìsín ẹ pé tí n bá ní PQ mi PQ plus QR kí ni ó máa dọ́gba pẹ̀lú 5,3 plus 4 minus 5 rí pé òun náà ló ń dọ́gba pẹ̀lú kí ni 5 plus 4 9 so ti bá so minus 2 eléyìí tó ń jẹ́ kí ni eléyìí tó ń jẹ́ PR so ká mọ̀ dára láàmú pé PQ plus QR yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ PR táyé pé in tó jẹ́ parí factor alákọ̀ọ́kọ́ Q yìí tí a mọ̀ sí tẹ́lì rẹ̀ òun ló jẹ́ ẹ́ẹ̀dì factor ẹlẹ́ẹ̀kejì ayásíkẹ́ mọ́dára ilé àmú ìròpọ̀ àwọn méjèèjì yóò mọ̀ jẹ́ kí ni o in tó jẹ́ ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ tá mọ̀ sí ẹ̀dì alákọ̀ọ́kọ́ àti tẹ́lì ẹlẹ́ẹ̀kejì so PR láti bẹ̀rẹ̀ ta ló lè sọ ìdílé jẹ́ tí bá AZ plus ZY factor yìí yóò mọ̀ jẹ́ AY bó la ṣe mọ̀ òun náà ní pé tẹ bá ṣàkíyèsí factor alákọ̀ọ́kọ́
in tó jẹ́ tèlì rẹ̀ ṣe pé tí máa fẹ́ ya vector yìí òun náà ni az mo ní head lélẹ́yìí tèlì lélẹ́yìí ibi tó lọ lélẹ́yìí ṣùgbọ́n bí tí alákọ̀ọ́kọ́ parí sí tó jẹ́ head alákọ̀ọ́kọ́ tèlì alákọ̀ọ́kọ́ òun ni head ẹlẹ́ẹ̀kejì zy so ti bá zy ẹ̀rí pé tá bá pa papọ̀ ní ìsìn eléyìí ní kíni o eléyìí ní ọmọ jẹ́ ay tá ń pè ní kíni tá ń pè ní ìròpọ̀ àwọn méjèèjì so tá ń pè ní ìròpọ̀ àwọn méjèèjì mo bí agbáláyé in tí ọ̀jọ̀gbọ́n gbà lérò pẹ̀lú kíni o addition àti subtraction factor àwa lè ṣe kíni àwa lè rújú factor méjì lọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo lọ àpẹẹrẹ pé mo fẹ́ lọ láti Ọ̀yọ́ s'Ógbómọ̀ṣọ́ àbí mo dẹ̀ sọ fún wa pé Ọ̀yọ́ s'Ógbómọ̀ṣọ́ mo lè lọ tààrà tàbí kí kọ́kọ́ lọ sí Ìṣẹ́yìn náà kí wọ́n á gbà Ìṣẹ́yìn l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni nǹkan kan náà ni ó fún wa ṣùgbọ́n kò pín dandan pé mẹ́ta la lè ṣe ó lè ju mẹ́ta lọ ṣe pé lẹ́ẹ̀kan ọ̀rọ̀ nípa factor mẹ́ta là ń sọ báyà mo ní factor a b c mo dẹ̀ lófin tó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ tí a mọ̀ sí triangular loss of factor náà ni pé tí n bá ro a factor a àti b papọ̀ yóò mọ fún mi sí tó yẹ pé bíi tí factor alákọ̀ọ́kọ́ parí sí bẹ́ẹ̀ ni factor ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ sí mo bóyá bá wọn so tá bá ní ju factor mẹ́ta lọ́nkọ́ bá nísìn mo nírú factor báyìí mo ní a plus b plus c plus d tàbí tó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo lè ro àwọn náà papọ̀ ẹ wo àpẹẹrẹ tọ́jọ̀gbọ́n mú wa ká pé mo ní a mi báyìí mo fẹ́ kájọ sí a ní factor a ní a b àbí ilé ìdẹ́sì jẹ́ kí ni o b c àbí a tún ní kí ni o a ní d ní bíbá yìí adẹ̀ ní ẹjẹ́ ń pa ilé rẹ̀ adẹ̀ ní e ní bíbá yìí so abẹ́rẹ́ a plus b plus c ẹ̀rìpò ti ju mẹ́ta lọ tàbá fẹ́ dára láàmú ẹ̀rí pé ní bíbá yìí pẹ̀lú ń tá ti mọ̀ ab ẹ̀ṣẹ́ pé factor ab ní bíbá yìí o kí ni ẹ̀dì rẹ̀ a ní o tẹ́lì rẹ̀ ní b ní o plus bc pẹ̀lú òfin kágbàgbélé ní a b c d pẹ̀lú òfin kí ni ab plus bc ó mọ̀ jẹ́ ab àbí plus bc ṣe pé yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní ac mo ní kẹmọ́ dára ilá tó pé factor alákọ̀ọ́kọ́ ibi tó jẹ́ tèlì rẹ̀ ibi tó parí sí tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ti bẹ̀rẹ̀ ẹ̀mọ́ dára ilá mú ẹ kàn mú ibi títa alákọ̀ọ́kọ́ ti bẹ̀ ibi tí factor ẹ̀dì alákọ̀ọ́kọ́ yẹn pẹ̀lú tèlì ẹlẹ́ẹ̀kejì pq plus qr ẹ̀mọ́ dára ilá mú ń gbọ́ jẹ́ pé ibi tèlì alákọ̀ọ́kọ́ ó papọ̀ mọ́ ẹ̀dì ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ fún wa ní kíni o pr so tí mo bó yíwa bí mo ṣe mọ̀ pé lè jẹ́ ac ní ìsìn ajá sí pé ac léléyìí o so ac ní báyìí ilé jẹ́ ac láti bẹ̀ náà lọ mo lè sọ pé ac ṣe pé ac mi ní báyìí plus cd táwọn lè sọ tí yẹn náà jẹ́ ac plus cd tó jẹ́ ac plus cd ẹ má gbàgbé òfin triangular law of vector wa so tí òun náà ni pé táyé pé bá ní vector méjì tí mo ń rò wọ́n papọ̀ tó jẹ́ pé tèlì alákọ̀ọ́kọ́ dọ́gba pẹ̀lú kíni o ẹ̀dì alákọ̀ọ́kọ́ ìròpọ̀ wọn mọ̀ jẹ́ kíni o ẹ̀dì alákọ̀ọ́kọ́ àti tèlì ẹlẹ́ẹ̀kejì ajá sí pé ròpọ̀ eléyìí náà mọ̀ jẹ́ kíni o yóò mọ̀ jẹ́ ad kápélé jẹ́ ad báyìí ṣe pé mo tún lè lo ad pẹ̀mọ́ de táwọn lè sọ tí ad àti de ó jẹ́ fún mi láì tí ẹ̀ tí dára mi láàmọ́ ad plus de mo lè lo fún triangular fún torí bí tí alákọ̀ọ́kọ́ parí síbẹ̀ lẹ́lẹ́kejì ti bẹ̀rẹ̀ ilé ọmọ jẹ́ ae mo bóyé mímọ́ so ilé ọmọ jẹ́ ae ẹ̀rí pé òun náà ni la fi gúnra wọn bíbá ẹ̀ so òun náà ni pé sọ́ọ̀mù àwọn factor yẹn a b c d a máa ní pẹ̀lú kíni o factor kan péré tọ́jà pọ̀ pa tálákọ̀ọ́kọ́ papọ̀ pọ̀ mọ́ kíni o pẹ̀mọ́ ìgbẹ̀yìn eléyìí tó gbẹ̀yìn ìgbẹ̀yìn factor parí kódà ká ní factor 100 báwọn tó bá sájẹ́ pé àjọṣe ń wà lára wọn pé ibi tí tálákọ̀ọ́kọ́ parí sí bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀kejì ti bẹ̀rẹ̀ ibi tí tẹ́lẹ̀kejì parí sí bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta ti bẹ̀rẹ̀ mọ́ dára yín láàmú ẹ kàn mọ́ ìròpọ̀ wọn mọ̀ jẹ́ kíni o ẹ́ẹ̀dì factor alákọ̀ọ́kọ́
àti tẹ́lì ti parí. Ọ̀yà ìwòrò eléyìí nìsín kágbé mo nírò nǹkan báyìí láì tiẹ̀ kódà ká mọ̀ ya diagram rẹ̀ mo ní PQ plus QR plus RS plus ST gẹ́gẹ́ bọ́jọ̀ gbọ́n sí mú wá bẹ́ẹ̀ ẹ gbé kí lélẹ́ yóò mọ̀ fún wa láì tiẹ̀ tí dára mi láàmú yóò mọ̀ fún mi ní PT yóò mọ̀ fún mi ní PT ṣùgbọ́n jọ̀gbọ́n kódà wọ́n ṣe nínú ìwé ẹwúrú eléyìí mo ní PQ QR ká pé QR lélẹ̀ tẹ́lẹ̀ ìdẹ́sì jẹ́ kí ni RS tẹ́lẹ̀ ìdẹ́sì jẹ́ T ọ̀yà sáà lè ṣe ọ̀yà ẹja ṣe ẹ rí pé PQ àbí plus QR kí ń gba Ọ̀yọ́ dé Ṣẹ́yìn Ìṣẹ́yìn dógbómọ̀ṣọ́ yóò mọ dọ́gba pẹ̀lú kí mo gba Ọ̀yọ́ dógbómọ̀ṣọ́ tààrà mo bó tí mi bá ajá sí pélé ọmọ jẹ́ kí ni PR gẹ́gẹ́ bákan náà báyẹn ní ìsinyìí pé méjèèjì ti jẹ́ PR ọ̀yà tí bá tún ro dàdàngọ́mì yìí papọ̀ PR Ọ̀yọ́ sí Ṣẹ́yìn Ìṣẹ́yìn sógbómọ̀ṣọ́ yóò mọ tún dọ́gba pẹ̀lú kí ni Ọ̀yọ́ sógbómọ̀ṣọ́ ajá sí pélé ọmọ jẹ́ kí ni PS so ti ilé ọmọ jẹ́ PS ẹ gbé tẹ bá ṣàkíyèsí PS ST PS ST kẹmọ orú méjèèjì ọdá àbí ká mọ̀ sí kí ni Ọ̀yọ́ sógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ sọ́yọ́ yóò mọ dọ́gba pẹ̀lú kí ni pẹ̀lú Ògbómọ̀ṣọ́ sọ́yọ́ so ti la fi mọ̀ pé léyìí fún wa ní kí ni ló fún wa ní PT mo bí agbálàyé yẹn yékéyéké wà ọ̀dà ẹjẹ́ wa bèrè lọ́wọ́ wa nísìn báyìí tó bá jẹ́ pé mo ní fẹ́ktọ̀ kan ẹjẹ́ ṣùgbọ́n fẹ́ktọ̀ tí mo ní àwọn fẹ́ktọ̀ yẹn ìròpọ̀ wọn kágbé mo ní fẹ́ktọ̀ A B C D E mo wá rí pé kí ni ìgbà tí mo padà ya wọn diagram mi yẹn tán wọ́n panudé pẹ̀lú ra wọn tí a mọ̀ sí kí ni tá ń pè ní close figure ẹwúrò àpẹẹrẹ báyìí mo ní A B head ni fẹ́ktọ̀ kan lélẹ̀ head rẹ̀ ni tail rẹ̀ ni àbí so ti mo tún lá fẹ́ktọ̀ mìíràn bíbá yìí tẹ́lẹ̀ jẹ́ head tẹ́lẹ̀ dẹ̀sì jẹ́ tail rẹ̀ báwọn mo ní fẹ́ktọ̀ mìíràn bíbá yìí tẹ́lẹ̀ jẹ́ head ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ tail kápápẹ́lẹ̀ ní B so tẹ́lẹ̀ jẹ́ C mo ní fẹ́ktọ̀ kan bíbá yìí head rẹ̀ ní tail rẹ̀ ni kápápẹ́lẹ̀ ní E so ti bá so ṣe pé ta bá fẹ́ ṣe lé ìbáyìí lọ ní ìsìn pẹ̀lú ta ti gbọ́ yé head gbé bíbá yìí sí bíbá yìí ẹ mọ wọ àrùn síra wọn AB àbí plus what plus BC àbí plus CD àbí plus DE so ti plus EA ṣe àgbé bíbá BC plus DE plus DE plus CD plus DE plus EA mo bá gbọ́ àlàyé báwọn kí lẹ́lẹ́ òpé yóò fún wa ẹ ronú sí ọ̀yà AB plus BC kí ni ó mọ̀ fún wa AB plus BC ṣẹ̀yìnbó yọmọ ilé ọmọ jẹ́ AC bí i pé mo mọ̀ pé bí tí tẹ́lẹ̀ kejì parí sí ta láàkọ́ ti bẹ̀rẹ̀ àbí AC plus CD bíbà yìí náà ẹ bá ro AC plus CD pẹ̀lú òfin wa ṣẹ̀yìnbó yọmọ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ AD àbí AD plus DE náà mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ AE ọ̀yà kí lè á lè sọ pẹ̀lú AE plus EA AE plus EA 0 so yá bí ó ṣe jẹ́ 0 kódà láìtí ẹ̀ tí dára mi láàmú ṣe ẹgbẹ́ nísìn mo lè sọ pé AE mi nísìn nígbà yẹn pé mo ti mọ̀ pé léyìí wọ́n jọ ní magnitude kan náà direction wọn yàtọ̀ ṣe ẹgbẹ́ mo lè kọ́ gẹ́gẹ́ bí inverse rẹ̀ minus AE AE minus AE yóò mọ̀ fún 0 tàbí tá bá fẹ́ dára láàmú ṣe ẹgbẹ́ nígbà yẹn pé bí tó ti lọ náà ló padà sí kò sí magnitude kankan bẹ̀ mọ́ náà a lè fi kankan wọ́n mọ́ ajá sí pé 0 ni mo bá ìgbàlá yẹn tí mo sọ lélẹ̀ AB BC ṣe àpé yóò fún wa ní kíni AC plus CD kíni ó mọ̀ fún wa AD so tí AD plus DE AD plus DE yóò mọ̀ fún wa ní AE ẹ̀rí pé ibi tó ṣe kíni
AD plus DE yóò mọ̀ fún wa ní AE ẹgbọ́n lọ́ọ̀ sí kí ọlọ́ọ̀fẹ́nu sọ tàbí tí bá ní AE ṣe pé mo tún ti ní AE ń sìn nígbà pé mo fẹ́ kó kẹnu rẹ̀ pàdé ni plus EA AE plus EA ẹ̀rí pé kò sí magnitude kankan mọ́ ń bẹ̀ wọn náà lórí bí tó ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà ló ṣe kí ni o ibẹ̀ náà ló parí sí ṣe pé mo tún mọ̀ pé in tó mọ́ fa magnitude náà ni táàfi mọ́ represent magnitude òun náà ní kí ni o line segment yẹn ṣùgbọ́n kò sí line segment mọ́ bíbá yìí náà nǹkan kan bẹ̀rẹ̀ bíbá yìí mo tún wá rí bó tún parí bíbá yìí padà ó bẹ̀rẹ̀ ẹ́ẹ̀dì rẹ̀ ni téèlì rẹ̀ ni ṣùgbọ́n mo tún wá rí pé kí ni o ó tún padà sí ẹ́ẹ̀dì rẹ̀ padà mo bó yí wa bá wọn so ajá sí pé kò sí kí ni o kò sí magnitude níbẹ̀ tàìtàìtà bá fẹ́ dára nílànà tó mọ̀ pé AE plus EA bí yóò mọ̀ jẹ́ AA ibì kan náà ló bẹ̀rẹ̀ ibì kan náà ní ẹ́ẹ̀dì rẹ̀ ibì kan náà ní téèlì rẹ̀ ajá sí pé kò sùn ẹ́ẹ̀dì ní ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n yẹ kí téèlì wà bíbà ṣùgbọ́n téèlì ò sí ń bẹ ibi tí téèlì wà náà nì so tí yé bá so tó bá yẹ pé ibi tí téèlì wà náà nìyẹn a máa pè ní kíni o a sọ pé wọ́n coincides so tí ó coincides pẹ̀lú kíni pẹ̀lú factor ẹlẹ́ẹ̀kejì wọ́n lè sọ fún wa pé kíni o ṣé sọ́ọ̀mù àwọn factor tó ń fún yẹn ṣé wọ́n wà coincident tẹ́fù mọ́ wọn wà coincident ọ̀nà pé wáyé pé a bá ro gbogbo ẹ̀ tán tí ẹ̀ẹ́dì alákọ̀ọ́kọ́ tó ti tọ́ẹ̀pọ̀ náà lẹ́tún gẹ́ẹ̀tì ní tèlè parí wọ́n coincide ní ajá sí pé ọmọ jẹ́ 0 tó ti bá ajá sí pé ọmọ jẹ́ 0 ọ̀yà láì dára mi láàmú bóòní tí bá nírú nǹkan báyìí nǹkan ọ̀jọ̀gbọ́n tún mú AB plus BC plus CD plus DE plus EF ilé ọmọ fún mi ní kíni o ilé ọmọ fún mi ní AF ilé ọmọ fún mi ní AF ìgbà mìíràn wọ́n wá lè fún wa ní eléyìí tọ́ ẹgbẹ́ kò ṣe kíni o eléyìí tọ́ ẹgbẹ́ kò papọ̀ eléyìí tọ́ ẹgbẹ́ kò papọ̀ kápọ́n fún wa ní ilé wọ́n find the sum of ẹ̀wọ̀n tọ́jọ̀ gbọmọ an AB minus CD plus CD minus CB plus CD minus ED àwọn kan náà ṣe hàn pé ìyìn lè rí méjèèjì rò papọ̀ mọ́ra ìyìn lè sọ pé léyìí ọmọ fún mi ní AB sámọ̀dí torúkọ bá òfin triangular laws of vector mu ẹ̀hún náà ni pé téèlì vector aláwọ̀kọ́ ikọ̀ papọ̀ mọ́ ẹ̀dì ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n mo lè jẹ́ kí wọ́n papọ̀ náà ṣe pé mo lè sọ pé AB mi nìsín minus DC so yé wa nígbà pé minus DC nígbà minus DC ṣe pé mo lè ṣe bẹ́ẹ̀ gan àbí mo lè ṣe bẹ́ẹ̀ so tó bá wù mí mo lè ṣe bẹ́ẹ̀ so tí ṣùgbọ́n eléyìí gan ká pé kò ní ràn wá lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ torí tí mo fẹ́ ní òun náà ni pé kọ́ ẹ pé tí ó bẹ̀rẹ̀ eléyìí òun náà ni ó parí eléyìí nínú àwọn mìíràn tá a tún lè ṣe pé a lè lo position vector wa ṣe pé nínú tí mo kọ́ lẹ́ẹ̀kan AB mi mo lè sọ pé AB mi dà gẹ́gẹ́ bí kíni OB minus OA so tí nínú àwọn tá a tún lè dìmọ́ nìyẹn sọ́tàn so OB minus OA so tí so ṣùgbọ́n AB mi níbí báyìí minus CB lélẹ́yìí ẹ má bínú CB so ajá sí pé léyìí ó jẹ́ kí ni o AB negative yìí inverse yẹ sẹ́yìnbó náà ní kí ni o plus BC tó mo lè sọ plus BC náà di minus CD papọ̀ magnitude ni kan náà wọ́n jọ ní direction wọn kàn ṣe kí ni ó sọ̀tọ̀ọ̀tọ̀ ni then plus CD then ED yìí ní ìsìn kí mo lè sọ wọn náà di plus DE nígbà pé inverse yẹn náà wọ́n jọ ní magnitude kan náà direction wọn yàtọ̀ ọ̀tọ̀ mo lè wá inverse yẹn ìyẹn náà mọ̀ jẹ́ negative báwọn so tí la fi ní DE mi báyìí ọ̀yà pé mo ti lè ro méjèèjì papọ̀ kí ni AB plus BC ọmọ jẹ́ mi báyìí ilé ọmọ jẹ́ AC plus CD plus DE kí dẹ̀ ní AC plus CD ọmọ jẹ́ ilé ọmọ jẹ́ AD plus DE ẹgbẹ̀tẹ̀ bá ro méjèèjì papọ̀ yóò mọ̀ fún wa ní kíni
yóò mọ̀ fún wa ní èyí yóò mọ̀ fún wa ní èyí ọ̀yà sá lè ṣe eléyìí ọ̀jọ̀gbọ́n tún fún wa ní mìíràn AB plus BC minus DC minus AD tán bá ti fún wa ta ní negative ní tọ́kàn wọ́n mọ̀ lọ́nà ni pé ẹja ò sí a lè change ẹ̀ sí inverse rẹ̀ ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o AB kí ni AB plus BC bí báyìí mo lè lo fún wọn mo lè lo triangular law of vector fún AB plus BC ilé ọmọ jẹ́ AC àbí minus DC minus AD ṣe pé mo lè tún ilé náà kọ kí lélẹ́ ọmọ jẹ́ plus CD bẹ́ẹ̀ ni magnitude nìkan náà wọ́n jọ ní direction lọ yàtọ̀ ajá sí pé tí n bá fẹ́ yí direction wọn po minus ọmọ di plus ọmọ di minus mo lè yí direction lè náà po tí bá ti yí direction rẹ̀ po plus ọmọ di minus inverse ẹni ilé ọmọ jẹ́ plus DA wọ́n gbé agbára yẹn yékéyéké bá ọ̀yà kí ni wá ní AC plus AD ó mọ̀ jẹ́ yóò mọ̀ jẹ́ AD plus DA ọ̀yà kí lẹ lè sọ nípa AD plus DA 0 so yóò abọ́ ṣe jẹ́ 0 AD plus DA òun náà ní AA ó dẹ̀ mọ̀ jẹ́ 0 torí tẹ́ sọ ni pé AD òun náà papọ̀ mọ́ tail òun náà ni pé kò sún ojú kan ló wà kò ní magnitude ìtumọ̀ rẹ̀ ni so ojú kan ló wà kò ní magnitude tàbí inú ọ̀nà tó tún yá náà ni pé nígbà mo ti ní AD plus DA ṣe pé mo lè tún eléyìí kọ pé AD minus AD so yá bó ṣe jẹ́ minus AD mo tún mọ̀ pé magnitude kan náà wọ́n ní tí bá ti yí direction ọ̀pọ̀ yóò mọ̀ jẹ́ minus AD so which is equal to 0 mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké so in tí ọ̀jọ̀gbọ́n gbìyànjú sọ kí la lè sọ nípa ilé ẹgbẹ́ wọn coincide so wọ́n ṣe kí náà so wọ́n coincide ọ̀yà ìmíràn lílé yìí ọ̀jọ̀gbọ́n fẹ́ fún wa láwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà kí lélẹ́ yóò tún jẹ́ mo ní PQ plus QR plus RS plus ST láì tiẹ̀ dára mi láàmú ẹ̀rí pé lè ọmọ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ PT ọ̀yà kí lélẹ́ yóò jẹ́ AC plus CL minus ML òun náà ò lè rárá eléyìí mo ti mọ̀ pé lè ọmọ jẹ́ AL minus ML àbí mo dẹ̀ lè tún eléyìí kan tí ó mọ̀ jẹ́ kí ni AL plus LA which is equal to 0 so tó jẹ́ pé kí ni tí ó mọ̀ jẹ́ 0 sí àṣàṣìṣe AL àbí minus ML no ẹ má bínú minus yóò máa jẹ́ minus plus LM ilé ọmọ jẹ́ AM ilé ọmọ jẹ́ AM so ẹ gbìyànjú láti ṣe àwọn yòókù ẹ jẹ́ ń ṣe parí kó tó di pé a ká di fídíò yìí lẹ́tọ̀ọ́ lọ́jọ́ tó lọ mo ní GH plus HJ plus JK plus KL plus LG ẹgbẹ́ eléyìí mo lè lo fífún yẹ́ mọ̀ jẹ́ kí ni GJ plus JK plus KL plus LG so tí eléyìí ìròpọ̀ méjèèjì yẹ́ mọ̀ jẹ́ kí ni GK plus KL yẹ́ mọ̀ jẹ́ kí ni eléyìí jẹ́ GK plus KL àbí plus LG wọ́n bí náà fi arò ọ̀hún sí so tí ilé ọjọ́ gíní GL torí ń tọ́jẹ́ LD rẹ̀ òun ló bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mi by plus LG so which is equal to what 0 torí GG ni ó mọ̀ fún wa tàbí tẹ̀wé àwọn ọ̀pọ̀ jẹ́ GG sẹ́yìn pé lè jẹ́ GL minus GL yóò mọ̀ jẹ́ 0 kí lẹ lè sọ ń pa rẹ̀ so wọ́n ṣe kíni wọ́n coincide torí n tó parí last factor yẹn ó papọ̀ ó coincide pẹ̀lú kíni so pẹ̀lú in tó jẹ́ ìparí ẹlẹ́ẹ̀kejì torí pé ọjọ́ ti lọ púpọ̀ ibi báyìí ni màá ti mọ dúró lónìí àṣàlàyé factor àti scalar a ní tó ṣèpínyà àwọn méjèèjì òun náà ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa scalar quantity kan ni quantity ni tó yẹ pa lè wọ̀n bẹ́ẹ̀ bí gíga ni kúkúrú ni length máa gbogbo àkóso àwọn ni quantity so tó yẹ pé quantity kan bá ní magnitude lásán magnitude ni ìwọ̀n rẹ̀ bóyá wíwúwo rẹ̀ so tí yé máa so a máa pè yẹn ní scalar quantity ṣùgbọ́n yàtọ̀ sí magnitude yẹn tá a bá ní magnitude pẹ̀lú direction yẹn
tó bá ní direction sí direction náà ni pé ọ̀nà tó kọjú sí ọ̀nà rẹ̀, so a máa pè yẹn ní kíni o, a máa pè yẹn ní vector, ilé wọn jẹ́ scalar. Wọn bó ti yọ abá wọn. Wọ́n á ṣàlàyé fún agbókọ mìíràn tá a lè pe vector wa, òun náà ni a tún lè pè ní Euclidean vector. Kí ló kọ mí dáná tí mo lá lè fún, òun náà ni wọ́n tún máa ń pè ní kíni o, geometric vector. tó ti òun náà wọ́n tún pè ní geometric vector, tàbí ká pè ní kíni o, spatial vector. So náà ń pè ní spatial vector. Wọ́n á ní vector lè pín sí méjì, a ní position vector. So position vector náà ni pé táyé pé máa ń ṣàdáyanrí pẹ̀lú kíni o, pẹ̀lú bóyá Cartesian plane tẹ́tí ní tẹ́lẹ̀, bóyá mo nírú nǹkan báyìí, mo mọ̀ pé eléyìí x axis mi ni, y axis mi eléyìí, tẹ́lẹ̀ dẹ̀ sì jẹ́ point of origin. Irú vector yìí báyìí o, a máa pè ní position vector. Ìdàkejì rẹ̀ òun náà à ń pè ní free vector. tó wáyé pé kò sí kíni kò tẹ̀lé òfin eléyìí, a lè mú níbi tó bá ti wà. tó wáyé pé a mi eléyìí jẹ́ b, a yìí ni head wa ibi tó ti bẹ̀rẹ̀, eléyìí dẹ̀ sì ní kíni tail. mo dẹ̀ ṣàlàyé bá ṣe lè bọ́ ọ̀rọ̀ vector méjì papọ̀. so ti òun náà nígbà máa ro vector méjì papọ̀ pẹ̀lú òfin triangular law of vector. kí ni triangular law of vector sọ fún wa? náà ni pé tẹ́ bá mọ̀ ibi tí vector kan ti bẹ̀rẹ̀, ká pé mo ní vector a ní, mo dẹ̀ ní vector b ń bí báyìí, táyé pé tẹ́lì rẹ̀ òun ni head vector ẹlẹ́ẹ̀kejì. so ti yé máa ajá sí pé rúpa àwọn méjèèjì yóò mọ̀ jẹ́ kíni o, so yóò mọ̀ jẹ́ ilé ìtàkùn mọ́ ní ab, so ìrọ̀pọ̀ wọn mọ̀ jẹ́ kíni o, yóò mọ̀ jẹ́ c, so ìrọ̀pọ̀ wọn mọ̀ jẹ́ c. mo dẹ̀ ṣàlàyé bá ṣe lè mọ́ ro àwọn vector papọ̀, àtìgbà táwọn sọ pé vector equal síra wọn, àwọn sọ pé vector equal síra wọn táyé wọ́n jọ ní magnitude kan náà, tó dẹ̀ ṣe kíni o, tó jọ ní direction kan náà, tó wà parallel. ṣùgbọ́n inverse ara wọn náà ni pé wọ́n lè jọ ní magnitude kan náà, ṣùgbọ́n direction wọn ṣe kíni o, direction wọn sọ̀tọ̀ọ̀tọ̀. títí máa fi pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa, ó dìgbà.